Title tí ó wà ní ojú móhùnmáwòrán yín ẹ rí i pé mo kọ síbẹ̀ pé my final message to Mr. Stinker. Tí ẹ bá wo ojú aago, this is 5 minutes after 2 àbí aago méjì ó kọjá bí ìṣẹ́jú bóyá mẹ́rin àbí márùn lọ́wọ́lọ́wọ́ ń sìn. Mo wà ní Akadip Masjid, Academy of Islamic Propagation, mọ́ṣáláṣí Akadip lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí mo ti ń ṣe fídíò yìí. Fídíò yìí ò ń ṣe nǹkan tó pọ̀, just short message. Kò ń ṣe wípé bóyá mò ń give response gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe advice mi wípé how can I join this particular person láti máa exchange word of words pé ó yẹ kí n mọ̀ wọ́n ara mi. But mo ń ṣe fídíò yìí gẹ́gẹ́ bí àdéhùn tí mo ti ṣe sẹ́yìn. Tó bá yẹ kí mi ṣe àdéhùn sẹ́yìn, mi ní máa ṣe fídíò tí mo ń ṣe yìí. Fídíò mi ṣì wà tá a máa ṣe tá a fi máa báwọn èèyàn wa sọ̀rọ̀ lórí nǹkan tó ń lọ. But eléyìí tí mo ń ṣe lọ́wọ́ yìí, mo ń ṣe láti lè pé àdéhùn tí mo ṣe sẹ́yìn. Gẹ́gẹ́ bí challenge tí wọ́n mú wá, a ti sọ̀rọ̀ jáde, mo dẹ̀ ti give address ibi tí mò ń gbé. A ti ń count láti ọjọ́ Wednesday, Thursday, today is Friday, which is supposed to be the last day fún àwọn tí wọ́n challenge wa tán ní àwọn ń bọ̀ wá arrest in my father's land, in my father's town, Ilobu, Osun State. So èní ni last day tan expect wọn, irrespective of whatever tí wọ́n bá sọ. Àwọn kan ní mo ti sá lọ sí Ghana, àwọn kan ní Ìbàdàn ni mo dúró sí, àwọn kan ní Èkó ni mo wà. Akadip Masjid lélẹ́yìí o. Akadip Masjid mo lè mọ̀ pé Masjid yìí àìsè kírun tán ni. Ilobu ni Masjid yìí wà, a ṣe ń kírun tán náà ni. So this is Masjid Al-Akademiya ti ìlú Ilobu. Alhamdulillah, a rí wọn ní ọjọ́ Wednesday, a retí, mi ò dẹ̀ lọ sí ibì kankan. Bákan náà a dẹ̀ rí wọn ní ọjọ́ Thursday, which was yesterday. Ní èní tí í ṣe ọjọ́ Friday, a ṣe kírun tán sìn ni gbogbo wa wà níbí, àwọn èèyàn tí ń túká la ṣe wá decide wípé this video is very very paramount and important. Bó ti yẹ pé kì í ṣe nǹkan tó máa gùn, but mo fẹ́ fi jẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn nílé àdéhùn tí mo ṣe. Torí àwọn kan sọ fún mi pé even tí mi bá tiẹ̀ ní respond sí fídíò ẹ̀ mọ́, I must fulfil my advice wípé màá ṣe fídíò, màá dẹ̀ jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé mo wà nílò bu o. So we expected them on Wednesday, àrí nǹkan kan tílẹ̀ Wednesday fi ṣú. We expected them on Thursday, àrí wọn. So láti àárọ̀ wàláhì ilé ni mo wà tá à ń retí wọn, àdẹ̀ rí wọn. And the reason for saying this is this, gẹ́gẹ́ bí tí mo sọ fún àwọn èèyàn wípé àwọn tí wọ́n ti gbowó lọ́wọ́ wọn, tí wọ́n ti gba owó tí ìṣòwò kékeré, tí wọ́n wá ń yọ wọ́n lẹ́nu wípé ó yẹ lọ make arrest, táwọn ń sọ fún wọn wípé àmọ́bi tó wà láàfin arrest. Ẹ rí wípé wọ́n ti kọ́kọ́ gbé bánà kan jáde, tí wọ́n ṣe design kan tí wọ́n ní ẹni tó bá bá wa rí wọn o, àwọn máa fún wọn ní $10,000. Kódà òun gangan the stinking man gangan jáde tóun gangan sọ wípé ẹni tó bá bá wa rí wọn àwọn máa fún ní owó tó pọ̀. So èmi gangan ni mo wá fara mi kalẹ̀ nsìn, which means I deserve that $10,000. Èmi gangan yẹ kí n gba ẹ̀bùn tó pọ̀ lọ́wọ́lọ́wọ́ nsìn, torí kémi gangan ni mo fara mi kalẹ̀. Mo dẹ̀ sọ àdírẹ́sì mi, mo sọ ibi tí mo ń gbé, mo sọ ibi tí mo wà. Mo dẹ̀ ti sọ pé níjọ́ Wednesday o mo máa wà around, Thursday o mo máa wà around. Today is Friday, a ṣe kírun tán ni. So I deserve to be awarded. Ó yẹ kẹ́ fún mi ní $10,000 tẹ́ place lórí mi upon your fake warrant of arrest. And by the special grace of Almighty Allah, mi ò ṣe fídíò yìí láti fi dignify ẹ̀. Ẹ ti rí wípé nígbà míì tẹ́ bá ń fún a disgruntled element, tẹ́ bá ń fún lésì, tẹ́ ẹ̀ bá ṣọ́ra ẹ̀yin náà máa dàbí wèrè. So àwọn fídíò kan ti jáde tí wọ́n sọ wípé mi ò sọ bí tí mo wà, àwọn tán wò ọ̀pọ̀lọpọ̀ ló káwọ́ mọ́rí tán sọ pé inna lillahi wa inna ilayhi raji'un, tí wọ́n dẹ̀ ń jẹ́ ká mọ̀ wípé kódà ẹlòmíì sọ pé ìkúnlẹ̀ abiyamọ, kódà àwọn míì sọ wípé Malam tẹ́ ẹ bá tún fún ẹni ní èsì kankan mọ́ tàbí response ní sọ̀rọ̀ mọ́ tá yí ó fi parẹ́. So gbogbo àwọn tá sọ̀rọ̀ yẹn náà
orí wọn pé wọ́n dẹ̀ rí sọ. So I am not dignifying him with this response, but àdéhùn tí mo ṣe ni mo wá fulfill. Wednesday, Thursday and Friday mi ò lọ síbi kankan, so that gbogbo ẹ̀yin tí ẹ̀ ń dá owó fún wọn láti máa commit atrocities yìí, it is advisable and reasonable for you pé ẹ má waste resources yín mọ́ o, ẹ má waste resources yín mọ́. Gbogbo nǹkan ní lọ́wọ́ yẹn fake warrant of arrest ni, and by the special grace of God mo ti sọ̀rọ̀ kan wípé bíkún ló lóko bí tàkúté ni ìpàdé di láàlà. Ṣé ẹ mọ̀ kí gbogbo ìgbà la máa ń sọ wọ́n ní bó ṣe lè wù kọ́ ọmọdé yára dé oko tó iwájú ló máa bá kùkùté. Ọdẹ tó dẹ̀ fẹ́ sọ Elédùmarè ní orí ẹ̀gùn ni ó kù sí, gbogbo wa la mọ̀. But ọ̀rọ̀ wọn as usual láti 2021 failure ni wọ́n pọn omi sínú apẹ̀rẹ̀ ni, and they will continue to pọn omi sínú apẹ̀rẹ̀. Gbogbo expenses wọn, gbogbo resources wọn, gbogbo energy wọn, gbogbo owó tí wọ́n ná pàbó náà ló máa já sí. From day one that they have been spending on Captain's case, kí lọ́nà àbáyọ. So gbogbo arrange, gbogbo plot wọn, gbogbo planning wọn, ẹ rí pé shall be null and void. Everything proved abortive. So eléyìí tí wọ́n ń ṣe yìí náà, they are already failures. So níparí ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, gbogbo ẹ̀yin tẹ́ ní kí ló dé tí mo fi fún lésì, mo bẹ̀ yín ẹ má bínú. It is very very essential. Mo fẹ́ lo ibìkan nínú Bible, níbìkan nínú Bible, bó ti jẹ́ wípé Bible kì í ṣe ìwé tá a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé, but at times we find some funny things nínú ẹ̀. Bíbélì ní má ṣe dá aṣiwèrè lóhùn kó má bàa ṣe bí ẹni pé bóyá òun gbọ́n lójú. Ẹ má dá aṣiwèrè lóhùn, ẹ má dá, because aṣiwèrè ni ó máa jẹ́. Tí wèrè bá kó aṣọ yín lódò, tẹ́ ẹ bá ń lé wèrè lọ, tẹ́ ẹ bá ṣọ́ra, òhò tẹ́ fi ń lé wèrè lọ yẹn, ẹ̀yin gan máa ya wèrè ju wèrè tó kó aṣọ lọ. So this particular response yìí mi ìfẹ́ káwọn èèyàn rí mi kó má dàbí ìgbà wípé àwa náà ti wá a ti dá nǹkan kan náà pẹ̀lú wọn, but mo fẹ́ kẹ́ rí nírí wípé mò ń fulfill àdéhùn mi tí mo ti sọ. But láyé kanu Bible náà lọ́wọ́ ní ẹ dá ṣe wèrè lóhùn kí wèrè má rò pé òun gbọ́n lójú ara rẹ̀. Tí mi bá jáde láti ṣe léyìí, báwo ni mo ṣe fẹ́ já irọ́ wọn? Báwo ni mo ṣe fẹ́ kí àwọn tí wọ́n ná owó èṣù mọ̀ wípé gbogbo owó táwọn ná yẹn ó ti gbọ́ sí ipò àtù, and whatever you spend, whatever energy, whatever resources tẹ́ commit to project yìí, wallahi it's already a failed project. So ẹ̀yin ọmọ ìyá mi nẹ́sìn Islam, pẹ̀lú ògo tọ́lọ́run, one of our brothers, brother Abiodun Kozim láti United Kingdom, ó send owó kan sí mi, wọ́n ní ká fi ra yogurt àti suya ká fi ṣe party fáwọn èèyàn. Ọ̀kan náà àwọn sister wa náà, sister Shakiro láti United Kingdom, àwọn náà ní ká send account number, wọ́n ní ká bá wọn wo àwọn tán mọ ẹja ṣe dáadáa. Wàláhì n tí mo sọ mí fi ṣàwádà o. Brother Kozim Abiodun gbọ́ mi bí mo ti ń sọ̀rọ̀ from United Kingdom, wọ́n send owó sí mi pé ká fi ra suya àti sugot àti yogurt ká fáwọn èèyàn jẹ pé it's worth to be celebrated. Then sister mi náà, sister Shakiro náà ní ó yá o máa send owó sí yín o, ẹ bá wa wá àwọn tó ń ṣe àwọn tó ń ṣe ẹja wà tó mọ ẹja ṣe dáadáa. Àwọn wà dáadáa. Ẹ̀kọ́ lóògùn ọlọ́run sísá mi náà gbọ́ bá ti sọ̀rọ̀ a máa lẹ́ja yẹn. Mo dẹ̀ promise yín nígbà tá a bá mu yogurt tá à ń jẹ suya, ẹja yẹn ò tí ì dé láṣẹ, tá à ń jẹ suya tá a dẹ̀ ń jẹ ẹja, a máa tún ṣe fídíò. Àdéhùn ni mo ṣe lélẹ̀ náà o, so that my brother and my sister they will know that mo ṣe nǹkan tán ní kí n ṣe. Tó kò ní jù báyìí lọ. Sáwọn jáde náà lè jọ yín sọ. Ṣáwọn tí wọ́n náà. Ṣé wọ́n lè wá jọ yín ní gbẹ̀ngàn? Àwọn èèyàn ò lè wá. They can join us online. So káwọn náà kan wo fíìmù. Tó ẹ̀yọ́ ọmọ ìyá mi nẹ́sì Islam, abẹ́lọ́ nínú ọlánú àánú ẹ̀, ojú tẹ fi ń wò wá, etí tẹ fi ń gbọ́ wá, nǹkan kan ò ní ṣe yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin tẹ gbé òdodo lọ́wọ́, Ọlọ́run bá nínú ọlánú àánú ẹ̀, àbáwá dó tì yín, ẹ̀ ní má padà sí aburú. Èèyàn ò lè wà láyé kéèyàn má ní ọ̀tá. So abẹ́lọ́ nǹkan lọ́n jẹ́ káwọn ọ̀tá wa máa pọ̀ sí. Kọ́lọ́n dẹ̀ jẹ́ ká tún máa borí wọn, ká ti ń borí wọn, á dẹ̀ máa borí wọn náà ni, inshallah bi qudratillah. Once again, I am right here in Ilobu, Osun State. Mi ò lọ sí Ghana, mi ò sí ní London, mi ò sí ní Saudi, mi ò sí ní anywhere ju àbí níbo la wà yìí. This is organic mosque. Abẹ́lọ́ nínú ọlá nínú àánú ẹ̀. Àwọn tí à ń bá wí náà, àwọn náà ò mọ̀ wípé àṣẹ ìtọ́n
ó ti infiltrate ọpọlọ wọn àṣetán ó ti infiltrate ọpọlọ wọn àwa bẹ́ẹ̀ lọ nínú ọlánú àánú ẹ̀ tó Ọlọ́run mọ̀dé wọn bá bá ikú o ẹ̀rí bá tó fẹ́ràn wọn Ọlọ́run mọ̀dé wọn bá bá ikú o báwa yí wọn padà wọn á jẹ́ wọn gbádùn torí téèyàn bá gbádùn wọn ni wọ́n ṣe bá ti ń ṣe subhana rabbika rabbil izzati amma yasifun assalamu alaikum ọmọ ọkọ o. Ilobu náà pè mí. Ọmọ bàtálíọ̀. ẹ̀yẹ̀kẹ̀ tí wàá gbọ́ ẹ̀yẹ̀kẹ̀ tí wàá gbọ́. Ọmọ bàtálíọ̀. Ìlú òkè ẹ̀yẹ̀kẹ̀ tí wàá gbọ́. Ìrọ́tọ̀ ìpàbáyé àti yín máa tó tú. ta ló máa lè báyìí. Ẹ máa bọ̀ táwọn lọ máa lé nu yín àtàwa tó tẹ́ ó ní o. Òkú ò lé. Bẹ́ẹ̀ ni, ó nu. èèyàn tí a ti Ilobu náà pè mí kò sí fọ́ 247 day and night àwọn sún àwọn jí. Ẹ lè wo fídíò kò mẹ́rin tó kéré nìyẹn. Sẹ́ni ká sọ̀rọ̀ ìyàtọ̀. This is our Baba Imam. Àtọ̀tẹ́ fi kírun fa náà nìyẹn kó This is our yàtọ̀. Baba Imam. Bàbá ìmáàmù ni o. Baba Imam. Àwọn ẹlẹ́kìrun fa ló yàtọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh sir. Wa alaikum assalam. Aki baba wa Imam kí Ọlọ́run jẹ́ kó a rí pẹ́ kí Ọlọ́run kó bá ṣe dáadáa. Agbádùn topic tẹ́ ṣàlàyé fún wa dáadáa lónìí. Ẹ dákun àmọ̀ràn lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n sì nígbàgbọ́ pé àkúdáyà wà ìmọ̀ràn láàrin ìṣẹ́jú kan péré sà. Kọ́lọ̀ bá láàbò wọlé fún àmì rẹ̀ fún wa. Ìmọ̀ràn tí a ní fún wọn náà ni pé ní pàtàkì jùlọ àwa mùsùlùmí lákọ̀ọ́kọ́ àwa la ní ìmọ̀ràn yẹn ló ga jù fún pé ká lọ mọ̀ nípa ẹ̀sìn wa dáadáa ká lọ mọ̀ nípa ẹ̀sìn wa dáadáa. Nítorí pé ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ yóò mọ̀ wípé nǹkan yẹn lóòótọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bí wọ́n ṣe ń rò so ẹni tó bá jẹ́ mọ́ ló fà tó yẹ pé ìjẹ́ mùsùlùmí kéde pé ọkàn máa jẹ pẹ̀lú orúkọ a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀sìn wa so tíyàn bá mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ yóò mọ̀ àmọ̀dájú lórí àwọn nǹkan tá à ń sọ yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá àbáwọn èèyàn yòókù tí ò jẹ́ tí mọ̀ràn yóò fi lágbára fún wọn láti gbàgbọ́ ó ní wípé àwọn rí pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn wá rò pé bó ṣe rí nù so tíyàn bá sì ní bílíìfù nínú ẹ̀ ìyẹn ó mọ̀ nígbàgbọ́ lórí ìlànà bó bá ṣe wà Islam ti wá clear gbogbo ẹ̀ fún wa so ó clear rẹ̀ so ó jẹ́ ká mọ̀ wípé kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ ó lè mọ̀ exist bẹ́ẹ̀ ṣùgbọ́n kò ṣe bó ṣe rí nìyẹn so kọ́lọ̀ ọba aláàkó fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ inshallah ta'ala ìmọ̀ràn wa ní pàtàkì jùlọ ni pé káwa tí a jẹ́ mùsùlùmí ká máa túbọ̀ wáyé mọ̀ lórí gbogbo àlámọ̀rí tá a bá gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ká ṣèwádìí kí lẹ̀sìn wa sọ lórí ẹ̀ kí ni tọ́lọ̀ gangan kí ló gbọ́ wò ló lè ṣàlàyé ẹ̀ ká gbọ́ yé kó jẹ́ pé ìṣẹ̀mí rẹ̀ láàmú fi lò sẹ̀mí tiwa àwọn gbọ́dọ̀ máa lò sẹ̀mí bí àwọn bí ordinary person so kọ́lọ̀ ọba aláàkí ó ṣàlékún dáadáa fún wa torí kọ́lọ̀ ti ṣàlàyé gbogbo nǹkan fún wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àjọsùn máa yára ẹ̀kọ́.